ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́lẹ̀ fún láti máa gbọ́ wa tẹ̀sí wùwà káàkiri àgbáńlá ayé. Anthony Joshua ń bẹ láyé ó ń bẹ láàyè, ọpẹ́ ní fọ́lọ́run ọba. Ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹ̀ lónìí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2025 tá a wà yóò bọ́ sí Monday. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ jàǹbá ọkọ̀ náà ni a pe Anthony Joshua ní àdúgbò kan tí wọ́n ń pè ní interchange nílùú Ṣàgámù. Ilé epo kan bẹ tí wọ́n ń pè ní Danco, ká tó dé Danco nítòsí interchange ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ tẹ́ pé orí ló kó Anthony Joshua, orí ló kó yọnu jàǹbá ọkọ̀ ọ̀hún. Kẹlẹ́dùà kó dákun kó dábọ̀ kó mọ fàbó rẹ̀ bo ní gbogbo ìgbà. Bó kú ń bẹ nínú ọjọ́, gbogbo ọjọ́ ibi ni Elédùà ni mo ń kó ní yọ, Elédùà ni mo ń dáàbò bo ni. Anthony Joshua àtàwọn kan ní a pé wọ́n rìnrìn àjò ibi tí wọ́n ń lọ, Elédùà nìkan ló mọ̀. Àwọn agbófinró àwọn ọlọ́pàá wọn tí fìdí ẹ̀ múlẹ̀ wípé ibi báyìí ni Anthony Joshua ń lọ àtàwọn tí wọ́n jọ wà nínú ọkọ̀ tó ń jọ kọ́wọ́ rìn. Ṣùgbọ́n nínú jàǹbá òun èèyàn méjì ló gbẹ́mìí lẹ́sẹ̀kẹsẹ̀ ní àgbèkújẹ lọ́wọ́ ẹbọra. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Ọlọ́run ọba tí kìí fa àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Àbá àwọn tí ẹbí àwọn tí wọ́n ṣe alábàápàdé ọlọ́jọ́ lójijì àbá wọn kẹ́dùn. Bẹ́ẹ̀ náà làbá Anthony Joshua làbá ayọ̀, àbá àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ọba tí ń ṣoore tí kìí kù. Elédùmarè ọba tí ń dúró ti níjọ́ ogun bá le. Ẹjá máa gbàdúrà ń gbogbo ìgbà bó kú ń bẹ nínú ọjọ́, ṣùgbọ́n Elédùà nìkan ni mo ń kó ni yọ ni mo ń gbà nínú làrúrí tẹ̀dá bá fẹ́ kó sí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Anthony Joshua ń bẹ láyé ó ń bẹ láàyè o. Kódà gẹ́gẹ́ bí n ta gbọ́ látẹnu àwọn agbófinró àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Ìwádìí tí wọ́n ṣe ibi tí wádìí dé lọ́lọ́ báyìí náà ni wípé Anthony Joshua ó kàn fara pa díẹ̀ ni, ṣùgbọ́n ó ń bẹ láyé ó ń bẹ láàyè. Kò sí nǹkan kan tó ṣẹ̀mí Anthony Joshua. Àwọn méjì gbẹ́mìí inú ọkọ̀ òun lóòótọ́, ṣùgbọ́n bàbá wò ó kí ló fàjàǹbá ọkọ̀, ń bo wọn ń lọ, ń bo wọn ti ń bọ̀. Elédùà nìkan ló yé. Ẹ kúkú mà wípé nínú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún la wà, òun kálukú yayọ̀ ọdún, òun kálukú rìnrìn àjò ọdún. Ẹni nìkan ṣe, ẹni láwọn mọ̀lẹ́bí ń bì kan tí ó lọ kí, ẹni láwọn ọ̀rẹ́ ń bì kan tí ó lọ ṣàbẹ̀wò sí. Òun kálukú náà ni wọ́n ń káàkiri tí wọ́n ń ṣàjọyọ̀ ọdún. Anthony Joshua ògo àgbáyé ni, Anthony Joshua ògo ilẹ̀ Yorùbá. Anthony Joshua ẹni tí ó gbayé fọwọ́ rẹ̀ sànyà wípé ó kára mọ́ṣẹ́, ó sì iṣẹ́ tó yàn láàyò ó mú lókùnkúndùn. Abẹ̀ṣẹ́kù bí òjò ni Anthony Joshua. Tó ìbéèrè tẹ́mi wá ń bèrè ni wípé kí ló lè fàjàǹbá ọkọ̀, kí ló lè ṣẹlẹ̀? Àkọ́kọ́ bẹ̀ ni pé Anthony Joshua kò bá wọn wọkọ̀ èrò. Kódà wọ́n pé SUV Lexus àwọn jíìpù ọkọ̀ dẹ̀ǹdẹ̀ ọkọ̀ ńlá ni lọ́kọ̀ tí wọ́n gbé. Ibi tí wọ́n ń lọ kò yé èèyàn, ṣùgbọ́n bóò ni wọ́n ti bára wọn nínú ipò yìí, bóò ló ti ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀ náà ni ò tí yé èèyàn. Kódà àwọn agbófinró àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé báyìí ló fà á nísàn. Bẹ́ẹ̀ bá ń yí gbogbo àwọn àwòrán àti gbogbo àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀, ẹ rí i pé kò jọ bí tirẹ́là, kò jọ bí nǹkan kan náà ni wọ́n kó sábẹ́ rẹ̀, tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ńlágbára pọ̀. Ìkúnlẹ̀ abiyamọ, orí ìyá orí bàbá Anthony Joshua ló kó yọ. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfà láti máa gbọ́ àtẹ̀sí ń wò wáyìí, a ò ní bọ́dún lọ o láṣẹ ọba mi Èdùmàrè. Ọdún yìí ọ̀rọ̀ ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa, ọdún ìdùnnú ni ó jẹ́ fún gbogbo wa. À ń roko kò dóko, à ń relé a ò délé, à ń rodò a ò dódò, atoko òrókò bọ́sókò òrókò tó Elédùà àjọjọ ìpín tiwa láṣẹ ọba mi Èdùmàrè. Èyí tí mo wá ń wọ̀dé pé ṣé ká nígbàgbọ́ wípé ọkọ̀ tí Anthony Joshua tí wọ́n gbọ́ náà yìí, ṣé ká nígbàgbọ́ pé ó ti ń yọ ọwọ́ kan àbí kankan ni, àbí ká nígbàgbọ́ pé àwọn nǹkan kan ló ṣe lára ọkọ̀ òun, àbí ká nígbàgbọ́ wípé eré tí wọ́n ń sá tí wọ́n ń bá lọ ló pọ̀ jù tó fi jẹ́ wípé abẹ́ ọkọ̀ tí wọ́n kó sí tí gbogbo ọkọ̀ òun tó rún jégéjégé. Ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùà ni, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ká máa dúpẹ́ lọ́wọ́ orí. Nítorí pé tó bá jẹ́ pé nǹkan míì làwa ń sọ lórí àsìkò yìí, gbogbo àgbáyé ni ó mọ̀ ṣe ní wípé bóò ló ti jẹ́. Àbí ká ní ìgbàgbọ́ pé awakọ̀ tí ó ń wa ọkọ̀ tí Anthony Joshua wà nínú rẹ̀, ṣe ká ní ìgbàgbọ́ pé òun ni ò kájú òṣùwọ̀n, àbí kí ni ká pè é? Gbogbo ẹ̀ ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ìgboro ṣọkọ̀
kò sí tí ò lè ṣẹlẹ̀ sọ́kọ̀. ẹ̀yin tẹ́ rìnrìn àjò àtẹ̀yin tẹ́ fẹ́ rìnrìn àjò nínú àsìkò ọdún tá a wà nínú rẹ̀ yìí, ẹ ṣọ́ra, ẹ wà lójúfò. bẹ́ẹ̀ bá gbọ́kọ̀ sójú ọ̀nà tẹ́ rí pé nǹkan kan ti ń fẹ́ máa yegin lára rẹ̀, àbó ti fẹ́ máa wúkọ́, àbó ń ṣe kinní kankan, ó sàn kí àkókò wa kó fẹ́ kó ṣòfò díẹ̀ ju wípé ká wá bára wa nínú wàhálà àwọn ìdààmú ohun hílàhílo. torí nǹkan kékeré mi yóò ṣẹlẹ̀ sọ́kọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. ẹni tó lọkọ̀ àbí awakọ̀ yóò mọ̀ wò pé bóun bá dúró pé kóun sáré ṣe kinní yìí, àkókò ó ṣòfò. ṣùgbọ́n ṣé kò wá sàn, kò wá dàbí kéèyàn ní delay, kéèyàn fà kò dé ẹ̀ṣòfò kó tún ọkọ̀ ṣe kó lè wà ní àyè tó dáa láti rìnrìn àjò nígbàkigbà, ju pé kéèyàn wá fẹ̀mí ara rẹ̀ wéwu lọ. èyí tó ṣẹlẹ̀ ń bẹ̀, Allahu alam, ohun tó pamọ́ ojú Elédùà nìkan ló tó, ojú Ọlọ́hun Ọba nìkan ló tó. ṣùgbọ́n ìjàmbá ọkọ̀ ńlágbára pọ̀ náà lẹ ti rí káàkiri bí gbogbo rẹ̀ bó ti rún jégéjégé. ṣùgbọ́n ààbò Elédùà yóò wà lórí wa, ààbò Ọlọ́hun Ọba yóò dájú lórí wa. Elédùà yóò máa bá wa lọ, yóò máa bá wa bọ̀. ìjọ́ tẹ́bi ó pọ̀nà a ò ní rìn, ìjọ́ tó gùn ó pẹ̀jẹ̀ a ò ní rìn, láṣẹ Ọba mi Èdùmàrè. ààbò Ọlọ́hun yóò dájú lórí wa. kókó bẹ̀ ni pé Anthony Joshua ó ń bẹ láyé, ó ń bẹ láàyè o. àwọn tí wọ́n sì gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ohun, k'Elédùà kó dákun kó dábọ̀ kó bá wa tu àwọn òbí wọn, kó bá wa tu wọn nínú, kó bá wa tu àwọn ọ̀rẹ́ wọn, kó bá wa tu wọn nínú, kó bá wa tu àwọn olólùfẹ́ wọn, kó bá wa tu wọn nínú. bá a ti wáyé páàrí náà láàárí, ẹ̀yẹ kan ní yẹ kádàrá. ìjọ tẹ́dà bá dá láyé pé òun fàyè lẹ̀, àánú Elédùà nìkan ló lè yí padà lóòótọ́. ṣùgbọ́n àwa fúnra wa ẹ jẹ́ ká máa ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ gbà ká sì máa wà lójúfò. Anthony Joshua, Elédùà yóò bá a fún lálàáfíà ní kíákíá. Elédùà yóò jẹ́ kájíǹde ara kó jẹ́ fún un ní kíákíá. ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ohun ó bani lọ́kàn jẹ́ pọ̀. àbí kí n ká ti pé ọkọ̀ tuntun Lexus Jeep SUV tó dángájíá dáadáa. ṣùgbọ́n a ṣe ń retí àwọn iṣẹ́ ìwádìí àti àbájáde àwọn ìwádìí táwọn ọlọ́pàá, àwọn agbófinró tán bá ṣe fún wa. alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí, ètò àfilédè ni wípé ibi báyìí nìṣẹ̀lẹ̀ ń ti ṣẹ̀, àsìkò báyìí ló ṣẹ̀ bí aago 11 láàárọ̀ òní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025, ọjọ́ Monday ló bọ́ sí. òun náà nìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀. ṣùgbọ́n àwọn náà búra fọlọ́run ṣẹ̀rí pé gbogbo tí ń bẹ ní ìṣẹ̀lẹ̀ yìí, gbogbo ẹ̀ làwọn ó ṣèwádìí ẹ̀ ní kínníkínní, táwọn ó sì jábọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà pé báyìí ló ṣe ṣokùnfà ìjàmbá ọkọ̀ tó ṣẹ̀, torí pé ẹnìkan ò sí ń bẹ̀. ìgbà tí ìjàmbá ọkọ̀ ń ṣẹlẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń jáde. ẹni tó ń ṣe fídíò díẹ̀ ni wọ́n ń ṣe kí wọ́n mọ jẹ́rìí mọ́ jẹ́mi ìṣó. ṣùgbọ́n Anthony Joshua ó ń bẹ láyé, ó ń bẹ láàyè, k'Elédùà kó dákun kó dábọ̀ kó bá ní fún lálàáfíà. ògo àgbáyé ni Anthony Joshua, ìràwọ̀ tí ń tàn lásìkò yìí tí Elédùà sì ń jó wọ̀kùn láṣẹ Ọba mi Èdùmàrè. ìgbà ilé wa ò ní dín o, àwo ilé wa ò ní dín. ayọ̀ àtàláfíà Ọlọ́run Ọba òkè náà láfi ṣọdún tá a wà nínú rẹ̀ yìí. ìwọ̀nba ọjọ́ tó kù kọ́dún kó parí, ẹ̀mí wa ò ní parí mọ́nú ẹ̀. ṣùgbọ́n tá à ń sọ náà ni pé ẹ jẹ́ ká máa ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ gbà, ká máa wà lójúfò. bàbá rí nǹkan apó ń ṣẹlẹ̀ sí ọkọ̀ tá a fẹ́ gbé rìnrìn àjò, ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe àtúnṣe sí kó tó di pé a bọ́ sójú ọ̀nà. bàbá sì ń wa ọkọ̀, ká mọ kíyèsára, ká máa wà wípé ẹni tí ń bẹ lọ́wájú wa àbí tí ń bẹ lẹ́yìn wa, báwa bá tẹ̀ láàmọ́ wà òun lè bọ́mọ̀ wà. bàbá ní mọ́tò tiwa tá a gbé sọ́nà ó dángájíá, ọkọ̀ tí ń bẹ wájà tí ń bẹ lẹ́yìn wa ó lè mọ́ dángájíá. ara àwọn ọ̀dí tá a gbọ́dọ̀ fi mọ́ ṣọ́ra, tá a gbọ́dọ̀ fi mọ́ kíyèsára nù. k'Elédùmarè kó má jẹ́ ká rà rìn fẹsẹ̀ sí.